ara wọn tí wọ́n ṣe kidnap ni wọ́n ti kidnap àwọn yẹn ọlọ́mọge ni wọ́n wá so ọwọ́ ẹ̀ méjèèjì mókè báyìí wọ́n bọ́ sí òhò ọmọlúàbí ẹnìkan fà ní tan báyìí ẹnìkejì fà ní tan báyìí wọ́n wá dá iná tó ń jò blàblà wọ́n wá dá sí abẹ́ ẹ̀. Are we waiting on this come to Yoruba land for God's sake? Ọlọ́mọge ni because tẹ́bá rí ọmú àyẹ̀ ẹ ti mọ̀ pé ọmú ọlọ́mọge ni. Wọ́n wá sọ sókè wọ́n wá ẹnìkan fa ìtàn ẹ̀ báyìí ẹnìkan fa ìtàn ẹ̀ báyìí wọ́n wá dá iná tó ń jó blàblà wọ́n wá dá sí lábẹ́ iná ẹ̀ wá ń jó gbogbo tán ẹ̀ ó ń jó gbogbo wọ́n ń wí èèyàn lóòyẹ̀ for God's sake wọ́n yan èèyàn ní òòyẹ̀. Chesuya, and at the end of the day, the people you call them repentant people for God's sake. About Tinubu, please, we are tired. To me, Yoruba, I am tired. I am tired of this. I am tired of this. I am tired of your silence. Please do something. Please do something. Mommy, tí ẹ bá wa gbọ́n sókè kí n kò tó ṣe everybody tán. Ok, ẹ má bínú omi tí mi fi sí speaker ẹ tó bá lórí fóònù ẹ kó gbọ́n sókè. Mommy tí ẹ jẹ fún mi ní ìṣẹ́jú 5 ẹ bá gbọ́n sókè lórí fóònù. Dára fún àṣẹ. Ẹ jẹ́ kí n dá sí fídíò tẹ̀sán yẹn. Though I said this is more than 2 weeks. Okay, ẹ̀yin ti rí fídíò náà bí à ń gbọ́ yín. Ti pẹ́. Èmi ẹ̀ ṣe àwọn èèyàn ní kejì ìgbà tí mo bẹ̀ tí ń bá wọn fà á. Bẹ́ẹ̀ wọ́n náà kọ̀ bí wàá tọ̀dọ̀ wà ní. Ọ̀fà tó wúmà ẹ̀ wọ́n dáná sí wúmà ẹ̀ ń joró burúkú. Ṣẹlẹ̀ lọ́nà méjèèjì. Oúnjẹ ọpọlọ ikú wọ́n dáná sí abẹ́ ẹ̀. Ó mà kọ́ ẹ̀rọ yan àyẹ̀ ni pé ọyàn yẹn yan ọlọ́mọge ni. Wọ́n ní kìí ṣe Nàìjíríà látara bá wọn kàn sí ìlú wa èèyàn bẹ́ẹ̀. Ẹgbẹ́ tí wọ́n á sọ ní ọ̀rọ̀ tí bọ̀dá tó pè mí wọlé gbẹ̀yìn yẹn tí wọ́n sọ nípa bọ́ ṣe máa gbọ́n tó pè wọlé àti pé bí akáwa síbíṣe ìdáwó. A ti ń dáwó lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rẹ́ bíi àfátà sí Nàìjíríà ẹni tó sí Nàìjíríà nìkan ní ìdájọ́ owó yìí. Wọ́n ti ń gbára sọ́ọ̀bù lọ́wọ́ wa ọ̀rẹ́ bíi láti kidnap àwọn ìjọba yìí. Ohun tó ní wá rí nílẹ̀ Yorùbá ń bì a ò tí ì rú èyí láéláé. Ẹ̀dẹ̀ ti di ìṣànókè èso oògùn ọ̀rọ̀ mi fún ọlọ́gbọ́n tó wà lórí ìkànnì yìí. Ọjọ́ tí gómìnà Ọ̀yọ́ State ti declare rẹ̀ pé òun fẹ́ ṣe president ìjọ kejì ni wàhálà ìwọlé wa fún ọlọ́gbọ́n o. Ìyí tó ṣẹlẹ̀ ní pé gbọ́n tó ń dalẹ̀ láàmú àti àwa yìí. Àwọn ọ̀jọba Tinubu mọ̀ ń pa àwọn kó wọn wá láti wá dìfẹ́ǹdì ìbò wọn láti ìgbà tó wọ́n wọlé níbikíbi torí Peter Obi ló wọlé nídìí 2015 election ọmọ Yorùbá ni yóò ní mò ń sọ fún gbangba yìí ṣùgbọ́n ibi tó kù sí láti rí bò yẹn yí ilẹ̀ Haúsá ni ó lọ kó ọtútù yìí wá pẹ̀lú bó ṣe kó ti Buhari wájọ́ kìíní àná the settlement wọn ni kò tán lọ́dẹ̀ tí gbowó ẹ̀ lọ́wọ́ wá tó pa àwọn èèyàn wọn ti dúgbò àwọn èèyàn wa so Ferdinand man came out to the position of individual ni òun á gba ransom wọn á dín go for wọn á gbé lọ ṣùgbọ́n bí tá à ń lọ kọ́ nìyẹn tẹ̀rí ìta ní ìdí ní ìsinsìnyí ni pé ó ti di iṣẹ́ ọ̀dájú ní ìlú parọ́ fún yín o ó di iṣẹ́ ọ̀dájú o tí a bá máa bọ́ lọ́wọ́ wàhálà tó ń ṣẹlẹ̀ lẹ́yìn bá iṣẹ́ ọ̀dájú ni some people will pay àwa will pay ọmọ tó lè wà mẹ́rin wá kó olùkọ́ Jésù tẹ̀rí ńgbà tí ayé Ọbásanjọ́ ẹ̀rọ tí o ìlú kan lẹ Yíbò ni wọ́n pa síta kan ṣe ó jẹbẹ̀rù gúdúgúdú ó jẹ́rù àtẹwúrẹ́ ibẹ̀ àtàgùntàn ibẹ̀ ló jẹ́rù pátá tó sábà sì ń gbé pé Tinubu fúnra rẹ̀ mọ bó ṣe ń lọ tó èmi ò mọ tá a fẹ́ ṣe ju pé ká dájú tán lẹ́ẹ̀kan náà láti ṣiṣẹ́ orí sábà dẹ̀ máa sọ̀rọ̀ bí torí àwọn náà wà bí o ó wà ní orí ó wà lọ́wọ́ láì wọ́n gbọ́ wa o ṣé ká kọ́ ti gbọ̀n ọmọ yẹn lẹ̀ kàti gbogbo nǹkan yẹn ti ń lọ ẹ má ní àwọn ẹ̀wọ̀n gọ́fúrò tí màá negotiate pẹ̀lú wọn wọ́n ti ń negotiate pẹ̀lú wọn fún ọ̀jẹ̀ kẹ́ mọ̀ ní wọ́n ti ń negotiate pẹ̀lú wọn lábẹ́lẹ̀ fún ọ̀jẹ̀ ká mọ̀ ní.
so because àwọn olórí ìgbọ́n ti fọwọ́ tó jẹ́ tí wọ́n ti so bàbá wa kọ́ máa waste time pọ̀ ẹni Tinubu ló máa lọ kó ẹni sùúrù sà ẹni pé ẹni sùúrù ẹni Tinubu ló lọ kó wọn wá fún láti máa jiyàn gbé nílẹ̀ Yorùbá Tinubu máa lọ kó wọn kó máa wá pa wá nílẹ̀ Yorùbá. Tinubu mọ̀ ń pa ẹ̀ náà. ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá please ẹ̀yin èèyàn tẹ́ ń wò bá wa dá ẹni sùúrù sà. ẹmọ ẹni ẹsẹ̀ tó tẹ̀lé ọmọ ẹni níjẹ̀bú òde lánàá ẹmọ ẹni ẹsẹ̀ tó tẹ̀lé ọmọ ẹni kọ́ ṣó. wọ́n mọ̀ náà they know about what you are facing. wọ́n fẹ́ fi ṣe politician náà kó lè gbé náà ni. okay Tinubu and what will Tinubu gain? you cannot do foul nothing. èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. okay ta ni ká dìbò fún next election sir. next election ma bá fẹ́ tẹ̀sílẹ́ntì àṣẹ tó lè bá ṣe láyé ó fẹ́ pé ìran Yorùbá báyìí nísìnyí pé ọ̀rọ̀ olóyè ti dàgbọ́ mọ́rọ̀ yìí ọ̀rọ̀ olóyè nìkan ló ń ba pọ̀ èmi jẹ́ lórí pé kò sọ́nà àbáyọ kankan fún olóyè ju ọ̀rọ̀ APC lọ ló yọ wọn jáde tí ò bá jẹ́ bẹ́ẹ̀ èmi parọ́ fún Tinubu òye dájúdájú alẹ́ kejì gbangba ni mo ti ń sọ yìí ìyá ti pọ̀. bàbá wa ta ni ká gbé síbẹ̀ Àtíkù òbí Tinubu. Àtíkù ò bẹ́tà òbí ló lè bẹ́tà. ok Obi so Obi bá ní space àwọn Fúlàní kaba. ó máa pa Fúlàní tán pátápátá kò ní ó ti mọ̀ pé wọ́n ti pa ọ̀run àárọ̀rọ̀ fún wa tó bá lè rọ̀rọ̀ fún àwọn náà àbọ̀nú ewu torí kò sí ìjọba Yorùbá tó lè wà ń bẹ̀ ó máa rò máa sì Fúlàní pẹ̀lú àwọn ìlọrin èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ má bínú o Yorùbá ni mí ọ̀bẹ̀kùtà ní owó àtẹ̀tẹ̀ mi. ó dà ẹ ṣe náà bá wa. kò sí APC tó ní rò máa sì jẹba Fúlàní èmi ò ní mo rí o. ẹ ṣeun sà ìyàwó mọ́mí ẹ̀ bá gbọ́n sókè lórí TikTok ẹni tó ti wà lórí TikTok tí mo tá a gbé sókè ọ̀ 37 request mo ti gbé gbogbo yín wọlé ẹ̀ lè wọlé tó pé power tap ni so tó ẹ̀ ní TikTok ṣe ń já yín bọ́lẹ̀ lẹ̀ and I don't want to be repeating myself tó bá ti wà lórí show ẹ máa bá wa like show tó bá ń power tap tó bá gbé yín wọlé ẹ máa lè dúró síbẹ̀ láti sọ̀rọ̀ mọ́mí ṣe wà ń bẹ̀ mọ́mí tí. ẹ lè wà lórí TikTok Yorùbá wuyì gan mo sọ wípé ti rìpọ́ọ̀tì TikTok mi ẹ lè wà ń bẹ̀ gan kẹ má lè sọ̀rọ̀ tí wàá ti power tap ẹ bá wa gbóhùn sókè. ẹ kúrò lẹ́ mà. yes sir o. yes ma olúwa máa wà pẹ̀lú yín ẹ ṣé gan. àwọn tí arákùnrin yẹn sọ bàbá yẹn ó ní point gan nígbà yìí Jonathan yẹn náà kó àwọn Fúlàní yẹn wọ́n bẹ̀rẹ̀ Tinubu ó mọ̀ ń pẹ́ bàbá yẹn ní point pa yẹn ó mọ̀ ń pẹ́ látàgbà yìí Jonathan ó support àwọn Buhari ó wà aware of it but ẹ̀pà ògbóró mọ́ problem number one ni Mr. Oloye Igboho kan bí kẹ́bà àwọn Muslim yẹn kan má gbà ìwúgbò ọ̀rọ̀ tó ń sọ lórí íńtánẹ́ẹ̀tì yẹn kan bí kẹ́bà àwọn Muslim yẹn ọ̀hún láìkì bàbá yẹn ọ̀rọ̀ tẹ́lẹ̀ máa sọ yẹn kan láìkì bàbá yẹn and nípatà àwọn ọmọ wa àti ìyá tíṣà tán kó ló máa tà jù. And the end of the day tó máa dé bí ọ̀bọ̀n tó kọ́ pé lára ọkọ yẹn tó bá negotiate as well ó máa fi máa continue ní ẹ̀dẹ̀ má gbàgbé program tẹ̀sán ní early this year bàbá kan sọ̀rọ̀ ńgbà yẹn ó láwọn tó ń kó yẹn ó máa kọ́ wọn ní wọ́n sì máa ń dájú àwọn máa lò fún alọ́jọ́ ọ̀la wàhálà wà fún Yorùbá gan. bàbá yẹn sọ bẹ́ẹ̀ o wọ́n sọ bẹ́ẹ̀ o. wàhálà wà fún wa gan ìyá mi wàhálà wà fún wa gan. Islam yẹn gangan ni problem àwọn máa lè gan àwọn ẹ̀gbọ́n mi kan pè mí láti Nàìjíríà wọ́n lówó léyà kí you there owó léyà kí you there mi ò sẹ́lẹ̀ níbẹ̀ lówó léyà wàhálà tí wọ́n nìyẹn mi mọ̀ nǹkan tó sàrà Yorùbá àti nǹkan tó ń pa wá a lè tún gbé Muslim sórí. dé Ondo sà ẹ ṣeun gan ẹ jẹ́ ká sáré dé Ondo. kọ̀wé ránṣẹ́ pé wọ́n ń bọ̀ wá sí ìlú Ondo ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí oníròyìn mo lórí ọ̀fẹ́ láti débẹ̀ lóòótọ́ mo sì bá gẹ́gẹ́ bá ṣe sọ ní kí wọ́n kọ lẹ́tà wá kódà àti bí ọwọ́ aago 9 láàárọ̀ pẹ̀lú pé òjò yẹn rọ̀ òun làwọn òbí àti àwọn alágbàtọ́ ti lọ ń kó àwọn kúrò nílé ẹ̀kọ́ náà tó ń kó wọn lọ lé wọn. ẹ jọ̀ọ́ mo mọ̀ wọ́n rìlíìsì fídíò yìí fún gbogbo wa ká lè rí ká sì lè gbọ́ ká sì lè wá nǹkan ṣe sí. ẹ jọ̀ọ́ ibikíbi tẹ́ bá ti ń wò ẹ gbìyànjú láti pín káwọn èèyàn rí
kó sì lórí ọ̀fẹ́ láti dé ọ̀dọ̀ ìjọba wa. Ẹ̀yin ìjọba wa ẹ jọ̀ọ́. Bẹ́ẹ̀ ni torí pé ẹ̀yin Yorùbá náà lẹ sọ wípé àgbà ní pète ìlú, pé ẹni afúnlóbìnrin ní pète ọmọ bíbí. Ẹ jọ̀ọ́ ètò ààbò yìí ojúṣe gbogbo wa ní ẹ dákun. Ẹ̀yin ìyẹn wa náà ẹ má da sọ́run àwọn ìjọba nìkan, ẹ má sọ pé ìjọba nìkan ló lè ṣe, gbogbo wa náà lè ṣe. Ẹ̀yin elétò ààbò wa ẹ jọ̀ọ́ ẹ má dágun láì má gbé àgbọ̀ndò lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí, ẹ dákun. Ẹ jẹ́ wá nǹkan ṣe, Ọlọ́run bá la fi bẹ̀ yín o, ẹ jọ̀ọ́. Gbogbo apáta la mọ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ti Ọ̀yọ́ lọ́sẹ̀ tí a lò. Now there is a letter wípé school mẹ́jọ wọ́n bọ̀ wá kó ọmọ ní school mẹ́jọ l'Ondo State. Èmi ò gbé kíní yẹn sórí ni. There is a letter wípé wọ́n bọ̀ wá gbé ọmọ ní school mẹ́jọ ní Ondo State. Ṣé ẹni para tán báyìí ìjọba yẹn jọ? Ọlọ́run mo fi bẹ̀yìn. Àdúgbò ẹni tẹ́ ń gbé kíní lé fún Fúlàní. Mo fẹ́ sáré ṣò kíní kan fún yín nísìn. Ẹ tó bá ti lè mute ẹ jọ̀ọ́ ẹ bá wa drop ara yín, ẹ má bínú lórí TikTok. Ẹ jọ̀ọ́ mo kí mi ò wọ́n máa mute yàn lórí TikTok mi. Tẹ́ bá ti lè bá wa mute nísìn. Ẹ jọ̀ọ́ ẹ lè drop ara yín mà. Ẹ má bínú o, ẹ má bínú mo ṣàkọ. Ẹ kì í drop ẹnu yín jọ̀ọ́. Wá ti wo orí péjì tí wá tẹ́bà ti mute, a máa ń drop èèyàn bíbí ni mo lè máa pa akálòlò ní mí. Ọ̀rọ̀ tí mò ń sọ kò easy fún mi àti máa sọ. Kí máa fi force sọ̀rọ̀. Kí máa sọ pé ẹ bá wa mute, akálòlò kì í ṣe bẹ́ẹ̀. Mo máa ń kálòlò, so I get angry easily. Now, ní Ondo State, ní Ogun State nísìn, Sẹ́ríkì Fúlàní, Muhammed lórúkọ ẹ̀. Wọ́n ní wọ́n ń jí àwọn èèyàn kó ní Ogun State. Wọ́n kó àwọn ọkùnrin, wọ́n kó àwọn obìnrin. Wọ́n wá gbé ransom lọ fún ẹnìkan, fún àwọn kan. And could you believe pé ní kitchen Sẹ́ríkì Fúlàní, nígbà tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ agbófinró Nàìjíríà wọ́n fẹ́ ṣiṣẹ́ wọn. Wọ́n wípé àwọn agbófinró Nàìjíríà wọ́n lè ṣiṣẹ́ yìí tí ìjọba gbà wọ́n láyè. Òun lẹ̀ ń wò lórí tribune yìí. Báàgì tí wọ́n fi gbé owó lọ fún àwọn agbésùnmọ̀mí nínú igbó. Wọ́n bá báàgì yẹn nínú ilé Sẹ́ríkì Fúlàní ní Ogun State. Abẹ́òkúta wọ́n bá báàgì yẹn nílé Abẹ́òkúta Ìjẹ̀bú. Wọ́n bá báàgì yẹn nílé Muhammed Abdullahi. Ó ti jẹ́wọ́. Muhammed Abdullahi ti jẹ́wọ́. Ó ní ọmọ òun ló ń jẹ agbésùnmọ̀mí. Ó lóun mọ̀ pé ọmọ òun ṣagbésùnmọ̀mí. Ó ní ìjọba dẹ̀ ti mú. Ó ti lọ sí ẹ̀wọ̀n ọdún 5. Lẹ́yìn tó dé látẹ̀wọ̀n ó sìkì tó bó ṣe rí kò tẹ́hun lọ́rùn. Òun gbé lọ sí hospital, ó lo oṣù kan lọ hospital. Ó tún wá ti hospital dé. Òun ọmọ kó ti padà síbi iṣẹ́ agbésùnmọ̀mí. Ókè ìgbà tó gbé owó wọlé Sẹ́ríkì Fúlàní ní Ìjẹ̀bú Òde. Sẹ́ríkì Fúlàní ò mọ̀ pé wọ́n gbé báàgì owó wọlé òun. Báwo ni wọ́n ṣe pín owó yẹn? Gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ti ń talẹ̀ fún Fúlàní. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń lọ fẹ́ Fúlàní níyàwó. Ṣé ẹ ti ráyè yín báyìí? Wípé tá a bá gun ata lódò, tá a bá lọ ta ló lọ, ata ò ní pàwàdà, ata ni ata máa jẹ́ láéláé. Ẹ mú àwọn Fúlàní, ẹ ní repentant ni wọ́n ti repentant as how now? Ẹ bá wa gbóhùn sókè ìyá mi. Ẹ̀rọ máa jẹ́ àbáwo ni ká mẹ́kúṣẹ́. Yes ma. Òbí kàkejì lórúkọ Jésù. Àṣẹ Èdùmàrè. Mo dúpẹ́ gan. Bí mo ṣe rí bí program mo ní kí sáré dá sí. Nǹkan tá a máa ṣe ni pé kọ́ ní káwọn èèyàn kan wọ́ọ̀dù síta, kọ́ bọ́ síta, kọ́ bá àjètò àwọn ọmọ wọ̀nyí. Because mo wo program lọ́dọ̀ bàbá gbàgede. Wọ́n ṣò obìnrin yẹn tó gbọ́mọ yẹn dání. Ọmọ yẹn ọ̀fun ti gbẹ́ ọkàn lanu ló ń lanu. Ó dàbẹ́ ni pé ọ̀fun ẹ̀ ti lẹ̀. Ó lanu gbé ọkàn ń wò kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀.
mo gbọ́ pé wọ́n ní wọ́n ti gbé 10 million fún wọn. Wọ́n nígbà tó ń gbówó yẹn lọ, wọ́n ní wọ́n ka owó yẹn pé ó dín, pé owó yẹn ò pé. So wọ́n tún wá bíìlì wọn lánàá 50 million. Wọ́n nìyẹn náà ṣe fi wọ́n sílẹ̀ ń sìn. So àwọn ọmọ wọn yẹn, wọ́n ṣe wà bẹ́ẹ̀ yẹn, bó bá jẹ́ lóòótọ́ láwọn tó tẹ́ sílẹ̀ lẹ̀ nínú òjò, nínú oòrùn. Abiyamọ wo ló lè rí yẹn kí ìyá wọn kó má máa pa lẹ́kún lójoojúmọ́. Bàbá wọn pátápátá ó dẹ̀ lọ sọ́dọ̀ àwọn grandchildren yìí, ìyẹn Tinubu. Báwo ló ṣe rí lára ẹ̀? Báwo ni ìyàwó Tinubu báwo ló ṣe rí lára ẹ̀? Nígbà tó bá wa àwọn grandchildren tó bá wọn ṣeré, báwo ló ṣe rí lára ẹ̀ fáwọn olólọ́mọ? Ó kẹ́ àwọn ló ń jowó, àwọn náà ṣe gbogbo ẹ̀, àwọn mẹ̀kúnnù ló ń jìyà. Torí àwọn tó tún jáde tó tún bá wọn dìbò ìgbọ̀n dábàá ní kó rí wọn ò pé. Àwọn Yorùbá gan ti ibùn tún bá rọ nígbà mi màá ní àwọn Yorùbá ṣé wọn lọ́gbọ́n ni. Ókè, wọ́n á tún mú wọn, wọ́n á tún máa dòpọ̀ àwọn fáwọn ọlọ́pàá, wọn lọ́mọ̀ pé tó máa dọ̀dọ̀ ọlọ́pàá wọn á fi wọ́n lẹ̀. Kí ló dé tán kì í rán wọn nílùú ẹṣí? Wọ́n máa rán wọn nílùú ẹṣí. Ìtumọ̀ ẹ̀rù ẹṣí yìí wọ́n ti mọ ọ̀pọ̀ tó jẹ́. Àwọn kan fi nǹkan pa wọ́n lára kan tó lọ gbogbo drop wọn sọ̀dọ̀ ọlọ́pàá. Tó bá pẹ́ bí ọjọ́ méjì àbí ọjọ́ kan kí gbogbo wọn ti kú dànù. Ṣé bí àwọn náà pààyàn? Báwo náà ṣe sọ pé káwọn Fúlàní máa pààyàn ká má bá wọn para padà? Mi ò dá sí àdì irú ìlú tá a ti wà yìí o. Ókè, South Africa nìsín wọ́n lé wọn bẹ̀ wọ́n ọ̀dáhùn. Kò sí kankan tó ń ṣe. Àwọn Ghana ti wá káwọn ọmọ wọn. Wọ́n tún kọ́ ọmọ wọn lọ lẹ́yìn ìgbà tó gbé plane alẹ́ tó kó gbogbo wọn. Wọ́n tún ní òkè wọ́n tún fún wọn níṣẹ́, wọ́n á fún wọn lówó pé tá a máa fi gbégbé sí ayé wọn. Irú ìlú wo ni ìlú ti Nàìjíríà yìí tó jẹ́ pé olúwa akọ máa kígbe gbogbo nǹkan tó yẹ kí olúkálùkù máa sọ nìkan ẹjọ́ mo dùn mí pé mi ò mọ̀wé. Irú kọ́mẹ̀tì àti gbogbo èèyàn máa ti máa ṣe ọmọ mi ni mo máa ń pè kó bá mi grandchildren mi, mo máa ń pè kó bá mi ṣe tìǹbù mi, màá ti mà bí màá ṣe máa torí mi ìníṣẹ́ màá máa bá yín ṣe ṣùgbọ́n mi ò mọ̀ ọ́ ṣe. Mo ti ní kán kọ́ mi irọ́ ni gbogbo kọ́tọ́ bá ti lọ bí iṣẹ́ wọn ò ráyè tèmi. Kémi bó ṣe kọ́mẹ̀tì nìkan kí n máa ṣe yẹn kán jọ kó torí Ọlọ́run kán rò kílẹ̀ àbíyamọ wọ́n bá gbà ọmọ wọ̀nyí jáde. Àwọn ìyá gbogbo àwọn obìnrin yẹn ló ti rù, wọ́n ṣó wọ́n ti rù. Especially ọmọ tó ń gbé dá. The bandits holding 176. Ọmọ yẹn kò lanu lo mo ní ó dàbí ọ̀fọ̀ ọmọ ẹ̀ ti mọ́. Ẹ wo Yorùbá òye wà lọ́tà lọ́gbẹ̀ẹ́ tó bá ní kò sí lókun. Wọ́n tún ṣe léyà, wọ́n tún ṣe gbogbo, wọ́n tún pàgbọ̀, wọ́n tún ṣe gbogbo. Ṣé wọ́n á tọ́ kàdé tó ní kán lọ bá Gúnmi? Ṣé ká tún máa lọ bẹ Gúnmi lẹ́yìn ìgbà tó ń pàwé kó túbọ̀ wá máa pa wá sí? Ṣé kó túbọ̀ máa pa wá sí ni? Ẹjọ́ ìkọ́tà ẹja máa kígbe àwọn olórí wọn àti ẹjálẹ̀ ọ̀gá tó ní gómìnà ní lọ́jọ́ Makinde àdúgbò ló ń pera. Ókè, wọ́n kó gbogbo àwọn èèyàn lábẹ́ nísìn. Ó tún dúpẹ́ òun fẹ́ lọ sípò kílẹ̀ ibi tí Tinubu wà. Ṣé báwo ló ṣe fẹ́ rí àwọn kan tún sọ ní Yorùbá tiwa? Wọ́n tún sọ pé kó máa dìbò fóbi. Wọ́n mọ̀ pé ayé wọn ti bàjẹ́ nìyẹn tó bá tún dìbò fóbi. Tó bá dìbò fún Àtíkù the same thing náà ni. Nǹkan tó jẹ́ kán ṣe ni pé ká ṣàtìlẹ́yìn kán pín. Tó bá ti pín àní bọ́ nínú kíní kò sẹ́ni tó lè ṣe Nàìjíríà yẹn. Kódà Nàìjíríà ti wó tán rẹ́dí o. Mọ̀gbà tó ti ẹ̀fáyà ó ti wó tán kan jọ abẹ wọn ni kán bá fa àwọn ọmọ yẹn sílẹ̀. Àwọn ọmọ yẹn ló jẹ wá lógún kan jọ àfikún lẹbi abiyamọ àfi bẹ̀ wọ́n kán fa àwọn ọmọ yẹn sílẹ̀ torí wọ́n gbé kan sí sétí obìnrin yẹn ní táwọn rí igi ní ìbọn yẹn tó gbé tó bẹ̀ sí sọ̀rọ̀ tó tún bẹ̀bẹ̀ tó gbé Mákindé tó pe Tinubu tó pe ìyàwó Tinubu kò sẹ́ni tó dá nǹkan jọ. Ẹ̀bẹ̀ ni ká máa bẹ̀ wọ́n, ẹ̀bẹ̀ náà bẹ̀ òṣìkà ó bà jẹ́ kára yé gbé o ṣé Nàìjíríà God bless you. Nǹkan tí mo ní kí n sọ fún ẹnìyẹn ìwọ náà kó bá ṣe kó máa rẹ̀sì nígbà kankan torí bó ṣe ké tó ṣe bẹ̀ wọ́n kán máa pa wọn táàbù àbí kíníkan ó pé òdìgbà tó pẹ́ tó ti ń sọ òdìgbà tó yẹ fún àwọn tó mọ̀ ọ́ ṣe tó bá ti di pé òbẹ̀rẹ̀ program bẹ́ẹ̀ kó máa bá wa ṣe tó bá yẹ pé mo mọ̀ ọ́ ṣe ni màá máa ṣe because iṣẹ́ yẹn náà kò rí sí láti ṣe wàá tún kúrò bẹ́ẹ̀ wàá tún lọ síbi iṣẹ́ tiẹ̀ ó yẹ kán mọ̀ pé àágùn náà ló ń là ẹ̀jẹ̀ ló ń lò. Mo dúpẹ́ Nàìjíríà God bless you. Ó ní ọmọ tó ní kára ẹ̀ṣẹ̀ ní gbogbo fámìlì ẹ̀ṣẹ̀ lágbára náà ló gbá nìkan. A ṣe é ṣe lójú ẹ̀mí wọn níṣẹ́ lẹ́yìn ẹ̀ lórúkọ Jésù. Bó ṣe máa rí ìyẹn ọjọ́ Nàìjíríà God bless you ó dàárọ̀. I can say the sincere love ní ọ̀rọ̀ àyà yìí. Wọ́n ní àwọn ọmọ máa ń power tap ní àwọn ọmọ kọ́mẹ̀ntì pọ̀ ni. Wọ́n ní kò yẹ kí n máa sọ fún yín mọ́. Ẹ pé ìgbà míì gan mo fẹ́ sọ bó tó máa irritate mi. Tó bá ti bí ọ̀n tẹ́ máa ń ṣe ó máa yẹ káwọn èèyàn rí ni. Òmòjì máa sọ lórí show mi
irú ìyá yìí sìn wọ́n ní àwọn wo kíní kan níbì kan mẹ́rin mo máa pèsè orí show mi àwọn wo fídíò kan níbì kan whereas fídíò yẹn èmi á ti ṣe níbi bíi mo tún pé lọ́nà tèmi ní sí ẹ̀ mo ní sọ fáwọn èèyàn wípé ẹ̀yin tẹ́ ẹ ní YouTube ẹ gbé fídíò mi ẹ lọ lò lọ́fẹ̀ẹ́ let people see it tí wọn bá ṣí ẹ lọ́dọ̀ mi tí wọn ò láìkẹ́ lọ́dọ̀ mi ẹ̀yin ẹ fi gba owó èmi ò kí ń gba percentage ẹ lọ lò lọ́fẹ̀ẹ́ I just want my great grandchildren to come my next 100 years generation to come kó mọ̀ wípé àwọn ní ìyá àwọn kan ìyá àwọn kan Yorùbáwùyí náà ń jẹ́ nígbà yẹn wọ́n sọ òótọ́ fún àwọn olórí torí ní tó máa dé báyìí gbogbo èèyàn olórí wa yìí mo ń sọ fún yín pé ó máa padà kọjá ẹ̀mí yín ohun tó máa padà kàn yín á padà ga ju ẹ̀mí yín lọ omi yẹn ń ṣe tí omi ní sèmo jẹ́ ń fi déètì sí torí àgbákò lẹ́ ń kó bá wa nílẹ̀ Yorùbá yìí tó bá yẹ pé àwọn èèyàn padà pàjùdà sí yín ohun tó máa dé bá yín ó máa ga ju ẹ̀mí yín lọ. I just want people to see àti mo sọ tèmi Barrister ni bí mo bá ń bẹ láyé máa pé mo wí tèmi bí mo bá pẹ̀yìn ìràtán o ẹ pé mo wí tèmi. There's people to know pé mo sọ tèmi fún yín. Ẹwẹ́ tí à ń sọ yìí obìnrin tí wọ́n la ikùn ẹ̀ tí wọ́n dáná sí lábẹ́ ọlọ́mọge tí wọ́n sun èèyàn wọ́n sun èèyàn lóye àti ní fídíò kan tí wọ́n yan odidi baálé lé wọ́n yan sórí àtẹ wọ́n dẹ̀ mú ọ̀bẹ wọ́n dẹ̀ rẹ jẹ ibẹ̀ mo ti mọ̀ pé ọ̀rá àdí èèyàn máa ń jẹ́ kọlọ́bọ́tà tí wọ́n rẹ́ fún èèyàn jẹ these people àti ní tó ń pààyàn tó dẹ̀ gé orí tó dẹ̀ jẹ láàyè these people are something else we have to leave that country please for God's sake ẹ̀yin ẹ̀rọ gba wáyé jọ tó fi tọ́jú àwọn ọba Nàìjíríà yẹn ò lè ṣiṣẹ́. We just have to leave. Ẹ bá wa gba àwọn èèyàn wa please anybody that is talking on this show solidarity for Ọ̀yọ́ victims solidarity for Ọ̀yọ́ victims ni mo pe show yìí let's start our protest that our body butter let's start our protest online we never can know who can see this a ní láti pariwo síta eléyìí pọ̀ jù ẹ̀hún yá wa mo tún dé bá gbóhùn sókè mo tún dé gbóhùn sókè o Ọláyínká gbóhùn sókè. Àṣẹ 3 minutes sao. So àwọn olórí wa àwọn ọmọ padà ilé kọ́ lọ́dún politics tó ẹni ẹ̀yìn àmì ìwọ̀n àwùjọ wa lójú nítorí politics ẹ̀yìn àmì gbogbo ariwo tí a ti ń pa láti jẹ ọjọ́ ìlú gbogbo máa wà òkú ìsìn tó ti ń pa táwọn ìlú ìlọlẹ̀ tí ó sọ kákàkiri láti gbogbo pàtó tí ń sọ kínní láti gba gbogbo wàhálà tó ń bọ̀. Please help us beg these people we are doing solidarity online protest là ń ṣe báyìí. Please let every pass mo I am so sorry sir let us talk about báwo ni wọ́n ti fẹ́ gba àwọn pípù yìí jáde àwọn tí wọ́n rọ̀ lẹ́ ń wò tí mo fẹ́ show fún yìí if you on TikTok and you want to see the video please come on YouTube Yorùbáwùyí náà mo jẹ́ lórí YouTube àwọn tí wọ́n rọ̀ lélẹ́yìn ṣe pé àwọn pípù yẹn ti di skeleton picture ni o mo máa padà play ẹ̀ fídíò ni o ṣe pé àwọn tí wọ́n rọ̀ tí wọ́n kọ́ ní Kwara State láti jọ wo 176 ṣe pé wọ́n ti di skeleton ẹjẹ́ ṣe ti pé egungun àyà wọn ti di skeleton àwọn ìwà ni wọ́n ń display báyìí àwọn ọmọ Yorùbá ni wọ́n ń display báyìí tó bá pé bí àwọn tó ti lọ níwájú àwọn balógun Ìbíkúnlé àwọn balógun Ògúnmọ́lá àwọn tó ti lọ níwájú tó ti lọ tó bá pé bí wọ́n yẹ ṣayé nì ṣé ìtẹ́jọ́ àti bàbá wa nísìn ṣé ẹ máa wá sáyé please let us àwọn tí wọ́n rọ̀ lélẹ̀ okay let me quickly play it Mr. Olayinka ní sùn kíkárẹ́ play ẹ̀ ẹni tó bá fẹ́ wẹ̀ bàbá lórí YouTube Yorùbáwùyí ẹ bá wá sí fídíò yìí Látọ̀ṣà God bless you tó kó bá àwọn Látọ̀ṣà yìí sáyé lélẹ̀ ṣé ẹ̀yin bàbá wa tẹ̀ wá nísìn ṣé máa wá sáyé ni ṣé wọ́n ti nípa àwọn bàbá tó máa bí yín ni náà ẹ wo àwọn tí wọ́n rọ̀ wọ́n ti di skeleton èèyàn gbẹ ọ̀tọ̀ let's hear from them and do you know
wọ́n ṣe campaign ní Kwara State campaign ṣì ń lọ àwọn ìyá kan ṣì ń dùdì àwọn eléyìí sì wọ́n ti gbàgbé wọn síbẹ̀ and this can happen to anybody for God's sake nílẹ̀ Yorùbá kí la ṣe fún yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run now ẹ wò wọ́n ní wọ́rọ̀. Today, the bandits holding 176 innocent people from Woro community in Kwara State released another footage video. Let us watch the video. Dear Muslim sisters and brothers, we are here today. We are those people that we back from Woro, Kayama local government. On February 3, now we are in April 8. Please, we are begging you. This is our last opportunity that they gave us. We have small children with us. And ẹ wo àwọn ọmọ kéékèèké ẹ wo àwọn 4-5 years kó má lọ padà train àwọn ọmọ yìí kó má pé àwọn ọmọ yìí ni wọ́n máa padà wá kojú ojú ogun kọlẹ̀ Yorùbá mo dẹ̀ ń sọ fún yín o mo ń sọ fún yẹn gbà yìí o Yorùbá wuyì lórúkọ mi mo ń pariwo fún yín o ẹ wo àwọn ọmọ kéékèèké 107 àwọn ọmọ yìí sì 200 over 200 tí wọ́n pa ní wọ́rọ̀ ìjọba wá wá ọkùnrin nìkan ni àwọn tó pa ẹ wo àwọn ọmọdún mẹ́rin ọmọdún márùn-ún ẹ wo wọ́n yẹ kó wọn lọ sínú gbó láti February wọ́n ṣe fídíò ẹ̀ ní April May ló tún ti hẹ́ǹgì lẹ́ni ìnísìn February to May oṣù mélòó nìyẹn ẹni tẹ́tẹ́ pé yín mùsùlùmí àfẹ́rù ẹkùn wọ́n fẹ́ sọ ẹkùn òsínwín ni yín ẹ̀yin ṣe pé olórí burúkú òsínwín ayérayé ni yín ṣe bí ẹgbẹ́ bí wọ́n ṣe kíyàn salamu alaikum we beg our Muslim brothers and sisters ṣé àwọn ilé ìgbọ́n nánà ìwọ òwe tó ṣe ń tẹ̀lé wọn ànábì sọ pé Muhammadu sọ pé please bàbá Tinubu ẹni àfà ẹjọ ẹni àfà tó bá ti bẹ̀rẹ̀ orí burúkú lórí íńtánẹ́ẹ̀tì ẹ máa táàgì bàbá Tinubu ohun tí Burkina Faso president ti ṣe ẹ bá wa ṣe mo ti drop video yẹn láàárọ̀ ìsọ̀rí page mi short video like 13 or 14 minute video ni Burkina Faso president ó gbé ìmáàmù tó ń kírun ní títì àti ní ọmọ kírun ní títì mọ́ ó bẹ̀rẹ̀ sí ní ṣe pẹ́ẹ́rẹ́ wá sí against the government wọ́n gbé ó sá eré àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n bọ̀ta tí wọ́n yẹ lórí lọ́lọ́ wọ́n kó aṣọ sí wọn lọ́wọ́ ní kó lọ sí training ẹ bá mi gbé bí ìtìta ìjọba fẹ́ lò ẹ ní àáfàá tó bá ti bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá ànábì ni apá ọ́ ni hashtag Bọ́lá Ahmed Tinubu àti new soldier. ẹ ṣe kọ́ ní Burkina Faso president ti ṣe Ibrahim Traoré ẹ bá wa kó aṣọ sí wọn lọ́rùn ẹ tírẹ̀nì wọn tó bá ti pọ̀ dáadáa ẹ bá wa ní kọ́ lọ bá wa gbà wọn tó wà ní wọ́rọ̀ yìí wá ẹ kó wọn wọnú gbọ́sà bísà nǹkan tí Ibrahim Traoré ń ṣe nísìnyí for God's sake tó bá ní ẹgbẹ́ tó bá fi dàlúrú o ní ẹgbẹ́ tó bá fi jà nítorí ẹ̀sìn Ibrahim Traoré fún wọn ní training ni wọ́n ń deploy wọn lọ sójú ogun ẹ̀wọ̀n àfáà yẹn wọ́n pọ̀ lórí TikTok àwọn tó yọ̀ǹgì nínú wọn àwọn tó dàgbà nínú wọn ẹ bá wa kó wọn wọ́n ní agbára àti pààyàn á pa ọ́ ni ẹ bá wa kó wọn take them into the bush kí wọ́n lọ jà fún wa orí burúkú tó ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì yẹn take them into the bush. Ibrahim Traoré ọmọ tí ò tó yín ẹ wo decision tó tèkì wọ́n máa kí ló máa jẹ kàsáfà gàrí ẹ̀wà kò tó máa jẹ́ wà lẹ̀ bàbá Tinubu ẹ bá wa ṣe bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ the nuisance God bless Traoré God bless you ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ the nuisance ẹ bá wa kó wọn lọ sínú gbó ẹ ò ní wọ́n mú Yorùbá èjì láàmú rẹ ọ̀bùsì láàmú ọ̀bùsì now hear from them. I'm not disclaimer tán yẹn ẹ sọ̀rọ̀. we are here today. We are those people that we back from Woro, Kayama local government. Footage video. Let us watch the video. Dear Muslim sisters and brothers, we are here today. We are those people that we back from Woro, Kayama local government. On February 3, now we are in April 8. Please, we are begging you. This is our last opportunity that they gave us. We have small children with us, and we have some people with pregnancy. Please assist us. Those people are here, some people with anemia, that sickness of blood. Please help us. We are begging you. This is our last opportunity that we have, and they teach us the thing that we don't know at all. Like just kalma la ilaha illallah to read it. We like to read it at all. Even though we those people that they are at home, they know that we like to read it, but we are here. They teach us everything, and we understand everything. Inshallah, wadi.
the name of Allah, we understand everything, and they are not beating us. They give us food and place with water. Everything is available, but we are still begging you, please. We beg you, please. This is our last opportunity, please. These victims are still in the bush with the band. ṣebí ẹ gbọ́ wọ́n ní nǹkan tí àwọn ò mọ̀ nípa láìláìlà láwùjọ wọ́n ti ń kó àwọn nínú igbó. Àwọn ọmọ ọdún 5, ọmọ ọdún 6, ẹ wo tí wọ́n ti kó sí wọn lọ́pọlọ. Gẹ́ẹ̀ yẹn ni wọn ọ̀nà àwọn o, wọ́n fún àwọn lóúnjẹ dáadáa o, ṣe bẹ́ẹ̀ ni bóyá sanra dáadáa. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń wo fídíò yìí, ṣe bẹ́ẹ̀ rí àpá pé wọ́n sanra dáadáa, olóńfọ́ fún àwọn lóúnjẹ, wọn ò fọwọ́ kà wọn, ṣùgbọ́n àwọn fẹ́ lọ́ọ́lé. Wọ́n ti ń kọ́ àwọn ní àwọn kan táwọn ọmọ nínú ìsìlámù, wọ́n ti ń kọ́ àwọn. Irú àwọn kékeré ń sìn, wọ́n máa kọ́ wọ́n yẹ máa ń dùnyàn, wọ́n yẹ máa ń pààyàn, wọ́n yẹ máa ń mú jẹ, wọ́n yẹ máa ń jẹyàn, wọ́n yẹ máa ń sun èèyàn jẹ. Lẹ́tà wọ́n wọ́wọ́ sáàrin ìlú láti February di May. Láwọn èèyàn 176 ti wà nínú igbó. Ọlọ́run kẹ́ bá wa gbóhùn sókè sà. So, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ, ìjọba ìṣúná nígbà mìíràn níbi káàdì voice wa, ká pressurize àwọn ìjọba wa, wọ́n mọ nǹkan tó yẹ kó ṣe. Èmi ò mọ tá àbá lè tẹ̀lé. Àwọn machineries wà, wọ́n máa ń lọ háyà. Ìṣàlẹ̀ tí táwọn Nàìjíríà tàn lẹ́kọ̀ọ́ háyà machinery láti lọ bá wọn púpọ̀ wọn. Ilé tí wọn ò ní ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀, nílò ló fẹ́ kọ́ wọn. Èyí tó fi máa jẹ́ pé àwọn because àwọn nǹkan táwọn pípò yìí fẹ́ báyìí nìsí. Àwọn kan sọ pé wọ́n ń béèrè ransom, àwọn kan ní pé kíní kan. Iṣẹ́ ìtọ́ ti fi máa lọ kó owó ransom fún àwọn olórí jẹ́ kí wọ́n tún lọ bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ gbàgbà. Kílódé fi gba àwọn machinery táwọn military ọ̀bá lè ṣe kó wọ́n bá wa ṣe ìnáwó kọ́ lè rescue àwọn ọmọ ìlú. Kọ́ lè rescue àwọn torí ẹgbẹ́ nǹkan tó tẹ̀ bó ṣe àmọ́ bó ṣe ń lọ báyìí up. Nǹkan tó dẹ̀ tẹ̀ tó kú tù kú ìjọba wọ̀tá ní ibà yìí tí nǹkan bá ṣẹlẹ̀ kò ní sí daily briefing. Ok, kí ni situation báyìí gbọ́dọ̀ ibi tá a bá ṣe lè ibi tá a bá ṣe ọkọ̀ máa tẹ́lẹ̀tì kọ̀ máa wà gbọ́ngbọ́n fún àdéhùn bó ṣe ń lọ. So àbùkù sí gbogbo àdéhùn gbọ́dọ̀ lè ṣe náà ní kí ká máa pariwo báyìí. Anybody bá wá sókè yẹn tí bá ti meet máa drop yín ni o. Anybody bá sókè yẹn tí bá ti meet máa drop yín ni. Akálòlò ni mí, akálòlò kí máa ń pariwo, mo fọ́nà bá bẹ̀ yín. Ẹ má suffocate me, please. I am not getting paid for this. Yeah, platform tó ní kálukú wa bá ní bàbá ní tí bàbá ní Facebook bàbá ní kí n ká fi post ká má sọ pé pé kò tí kò bá ní wa wípé bí àyà ìkólà wà àbí bí ẹ̀kú sí ìdá wa. Wọ́n ti ní ó tẹ̀ tí wọ́n á jẹ́ pé ẹ̀ báyìí ti jẹ́ ìbúra gbọ́ ti jẹ́ ìbúra ti jẹ́ ìbúra níbo wọn jẹ́ dá. So káàkiri ni gbogbo àwọn pípò ìyàwó ẹ̀bí wọn ti bọ̀ wá lára ó ti tó ti wà gan. Tí wọ́n bá ṣe ń pariwo lórí kinní náà bẹ́ẹ̀ ni pé mo ti fẹ́ sọ̀rọ̀ lórí ìwé ẹ̀kọ́ àwọn olórí burúkú tí wọ́n kàn dẹ́mu bàbá Sunday Igboho. Níbo la àwọn olórí burúkú ọ̀hún kí ni kí lọ́ gba kidnap kí lọ́ sọ́pọ̀ kidnap àkọ́kọ́ kú. Níbo lọ́ wà nígbà tí àwọn agbésùnmọ̀bí tó ń gbà wọn. Kí nìkan tó sọ lórí ẹ̀yìn ò jẹ́ wọ́n lókè yẹn wà important pọ̀ lé pọ̀ rí yẹn post. Èèyàn tó wá ní lókè tó lẹ́nu. Okay, come one solution. Tábà fẹ́ sọ́run kí ni come one solution? Ṣé máa lọ fèsì wọn, ṣé máa lọ bá wọn fèsì wọn tó bá tábà fẹ́ sọ́dẹ̀ kú. So gbogbo àwọn kan tí àwọn òṣèré ta ní ẹ̀rí gbọ́dọ̀. Ẹ ṣe ń àbá wa. Ìyá wa Mọ́túndé ṣe wà ń bẹ bá wa gbóhùn sókè. Now let's quickly play this video. Kẹ́lẹ̀ mọ̀ kọ́ kẹ́lẹ̀. Yes ma, bá wa gbóhùn sókè ma. Ọlọ́run á gbà wá àwọn ọmọ wa sílẹ̀ ò láti dára Ọlọ́run. Fún nǹkan tẹ̀lé níbi tó wá ti ṣe ní déèsì nígbà tí àwọn ìjọba ò dá wa lóhùn. Gẹ́gẹ́ bí èèyàn kan tí ó sọ, ká bá wò pé bóyá tó bá gbówó fún wọn, wọ́n máa lọ fi ra amúnéṣàn, wọ́n máa lọ fi ra kinní kan, àwọn ọmọ yẹn sì máa wà ń bẹ̀rẹ̀. Bóyá káwa káà dìde báyìí, ó ní 1,000, ó ní 500, ó lọ fà. Ká dáwọ́dé ká wé tí wọ́n bá lọ negotiate pẹ̀lú àwọn pípò yìí. Because ẹ̀rù ń bà mí. Nínú fídíò woman yẹn tí mo wò ní àná, yìí náà bí yesterday, ó sọ pé wọ́n tún ti fi ìṣèyàn kan sí tọ́pẹ́ pa láàárín àwọn.
ó ní wọ́n tún ti píìkì ní ọkàn tó fẹ́ pa nísìnyí àwọn bá sọ pé bóyá pé agbójúlé yìí kò sí ẹnìkan pàtó náà lágbójúlé báyìí kò sí ẹnì bọ́ọ̀dù kankan nìkan sí agbójúlé ṣé bá wò pé bóyá torí pé ẹnìkan fẹ́ lọ fún gómìnà kan bí gbọ́dọ̀ tó ẹ má dìbò àwọn kó tó máa ṣe tó wọ́n lè kẹ́wàá má bá wọn fi ọ̀rọ̀ Màámi tó máa ní ká mú 5 billion wá ta ló máa bá àlàjì bẹ́ẹ̀ dá 5 billion even 1 billion ibi tí mo wà yìí kò gba 1 billion kò gba 1 billion. ẹlẹ́sìn ni wàá sọ fún mi kan àpò sọ pé bá a ṣe àwọn tá a yọ ojú síta àjọ ojú síta àwọn èèyàn kan wà nínú pé nígbà tó bá gbé sílé ìdìbò àánú àdìbò owó. Very dark man sọ ní sí pé bàbá Tinubu very dark man sọ ní sí pé o máa ṣí GoFundMe o máa negotiate pẹ̀lú wọn ojú dẹ̀ ń tì mí ojú ń tì mí. èèyàn kan ní ọmọ 5 láàrin wọn èèyàn kan ó ní ọmọ 5 lára àwọn tó wà nígbò yẹn. àwọn shibogers wọ́n lọ gbédè ní shibogers wọ́n lọ gbé. wọ́n kàn fi ẹ̀mí wa play politics ni ẹ yẹ ká play Lagos State rẹ o ẹ kú àlejò. Where are they? Ọ̀dà. Ṣé mi wá ti ṣùgbọ́n àbá yìí fún ṣé mo ṣèlérí àgbàbí ní ìṣe ẹ̀mọ̀ kò yé mi rán ẹjọ́ náà kọ́sì nínú ní àwọn ọmọ mi mẹ́fà ọmọ lọ bí iṣẹ́ mo tẹ̀ lówó ni bí wọ́n kó ṣàlàyé ẹ̀ bí pé mo máa sọ pé ọmọ kan tí má kọ́ ọmọ lọ́nkọ́ ṣé mo lè káwọn fámìlì mi lọ ni. ẹ ṣe mọ kásáré play fídíò yìí. Going, where are they coming from? Subhanallah. Lagos State ni o. Subhanallah. Subhanallah. Where are they going? Where are they coming from? Who sent them to here? Who sent them down here? May God Almighty help us. So, where are they coming from? Where are they going? Who asked them to come? Who invite these people? In the front of KTLF, he said, what are they looking for? Where are they coming from? Where are they heading to? Now, wow. Wahala don enter Yoruba land, Baba. Wahala don enter Yoruba land, yo. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́? Wahala don enter Yoruba land, yo. Tún sọ. Oh shit, Subhanallah. Where are they going? Where are they coming from? Who sent them to here? Who sent them down here? May God Almighty help us. So, where are they coming from? Where are they going? Who asked them to come? Who invite these people? In the front of KTLF, he said, what are they looking for? Where are they coming from? Where are they heading to? Now, wow. Wahala don enter Yoruba land, Baba. Rí pé gbogbo táwọn àwọn Ìgbòho ń sọ lélẹ́yìí. Ibo làwọn bíbí ti ń bọ̀ tí wọ́n fi pọ̀ tó báyìí tí wọ́n fi wọlé àwọn oníwàhálà àwọn tó ń wọlé báyìí. Ní group wa kí ni wọ́n fẹ́ lọ ṣe ibo náà ń lọ iṣẹ́ òun náà fẹ́ wá ṣe. Ibo náà ti fẹ́ lọ ṣiṣẹ́ tí wọ́n ṣe pọ̀ tó yìí. Rí pé a lè finish. Afa ẹ bẹ̀rẹ̀ ẹ̀nà ẹ̀wọ̀n
kọ́ńsọ̀ ẹ̀. Bàbá ìgbàgbé náà yẹn wọ́n máa ń ṣe fún wọn tó ṣe wà yìí. Because of election 2027 àwọn people ṣe ń ṣe nǹkan báyìí o. Alájẹntàn yìí. Because of election 2027 wọ́n ti ń plan ahead tó ṣe wà yìí. Because of 2027 election. Just because the man I go for post. Now working at the farm. Where which work? That come from. Dangote refinery. Wetin I wan go do there? I work. What type of work? That's current for the grass. God of mercy. And I wan go cut grass for Dangote refinery and I plenty like this. Baba. The pay at the finish. Baba. Ọlọ́run ọmọ mi tó ti ń bọ̀ o. Wọ́n kàn rí wọn báyìí ni o, ẹ ti rí ẹ̀rí pa ti finish nílẹ̀ Yorùbá. Ẹ̀rí pa ti finish nílẹ̀ àti finish. Wọ́n ní everybody lè kámẹ́rà wọn. Wọ́n ní everybody lè kámẹ́rà kó fi sí ọ̀la àwọn police gan ló sọ bẹ́ẹ̀. Àwọn onú àlá àwọn ibo náà àwọn bíbù yìí ti wá tó báyìí. How they reach here? Who asked them to come? Where are they going? Who invite these people? Baba. Ẹ̀rí pé àti tán lẹ̀ pápátá ẹ̀rí pé àti tán lẹ̀ ẹ̀rí pé àti tán yányán because of election 2027 ni o tó ṣe máa pa àwọn èèyàn rẹpẹtẹ òun náà bíbò òun ni wọ́n wá fún yìí o wọ́n ti fẹ́ kọ́ anybody wọn kọ́ máa dúró náà kọ́ máa padà síbi tó ti ń wà kọ́ máa padà lọ síbi tó ti ń bọ̀ wá kọ́ máa yẹ káwọn bíbò kan dúró mi báyìí kọ́ sún wọn lẹ́mìí dáríjì tán ṣe wà yìí chai we don finished. Hello sir. Ẹni sùúrù sá ẹnìkan sọ pé láyé Buhari ni. Ayé Buhari leléyìí bẹ́ẹ̀ ni. Ayé Buhari pé gbọ́ nǹkan tó ń sọ pé because of election 2027. Màmá mi ayé Buhari. Ayé Buhari kọ́ ìgbà tí Tinubu ṣẹ̀ṣẹ̀ wọlé ni. Bẹ́ẹ̀ ni ìgbà tí Tinubu ṣẹ̀ṣẹ̀ wọlé ìgbà yẹn ni wọ́n wọlé. Kí ni fídíò last year ni. Wọ́n ní because of election 2027 ẹ ṣàgbẹ́ tó ń kọ́mẹ́ǹtì pé because of election 2027 ẹjọ́ bá ti ń ṣe fíìkì máa bá a fi déètì sí. ẹ bá a gbóhùn pé à ń gbọ́ ní sàn. aláàkọ́ ọ̀rọ̀ mi ni wípé ṣé bí ilẹ̀ Yorùbá ṣé rí àwọn ará bíbà yìí àwọn Fúlàní yìí wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ ni o wọ́n fẹ́ gbalẹ̀ ni o. A ṣe ń pariwo Dangote ní gbogbo ìgbà wípé Dangote ọ̀yà ṣé a ní àwọn olórí ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri tí wọ́n máa dá Dangote lọ́wọ́ kọ́ fún gbogbo àwọn iṣẹ́ ibi ní dá sílẹ̀ nílẹ̀ Yorùbá yìí ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé láwọ̀ kí wọ́n nìyẹn ní àfijọ́ pawọ́pọ̀ wá gbé rìfàìnárì sílẹ̀ nílẹ̀ Yorùbá ara àwọn pláwọ̀ kí wọ́n nìyẹn láàrin ara wọn nítorí wípé àwọn Fúlàní nǹkan kan náà ní gbogbo wọn pátápátá pé káwọn kọ́ máa sọ pé Fúlàní ilẹ̀ Yorùbá láwọn Fúlàní ibìkan láwọn irọ́ ni wọ́n ń pa nígbà tẹ́yìn mọ̀ pé Fúlàní ilẹ̀ Yorùbá nìyí ókè náà kí lẹ wọ́n ń gbé sí àwọn ìjẹ́ ń wọlé lẹ́yìn ìjẹ́ ń pààyàn jẹ́ ń ṣiṣẹ́ ibi kí lẹ ń gbé sí wọn lẹ́yìn fún ẹni Fúlàní ilẹ̀ Yorùbá nìyí àwọn tí ń ṣe ń wọlé nìṣe yìí. a ò ní jù báyìí lọ lórí ètò yìí ó dàbọ̀.